èyí ni tó ń ṣẹlẹ̀ ní abẹ́ ọ̀run tí ó wúlò fún gbogbo ènìyàn tí ń kọ́ gbogbo ènìyàn lọ́gbọ́n. Mo gbàdúrà fún ìwọ àti èmi ohun tí ó mú wa yè tí ó mú wa kọ́gbọ́n tá ó rí èrè Olúwa yóò ṣe fún wa. Mo ṣe àmín. Ọkùnrin kan wà, ó ní bàbá kan, nígbà tí bàbá rẹ̀ darúgbó tó fẹ́ kú, ó wá fi owó sílẹ̀ fún wọn pé owó tẹ́ fi sòkú ni. Ó wá pe arákùnrin náà pé wá, ó wá fi £100 ọgọ́rùn-ún pọ́ùn ó wá fi ilẹ̀ fún. Ó ní mo fún ọ léyìí lọ́tọ̀ lẹ́yìn ìsìnkú mi kó fi ṣòwò kó jèrè. Nígbà tí wọ́n parí ìsìnkú bàbá rẹ̀, arákùnrin yìí ó ní láti lọ sí ọjà. Mo fẹ́ kí gbogbo ènìyàn kó ṣọ́ra fún ìgbéraga. Ìgbéraga ní ṣáájú ìparun. Mo gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín, ọmọ bàbá yẹn lọ sí ọjà, ó dẹ̀ lọ rèé ra gbogbo nǹkan bíi tọ́ḿbìlà, àwọn nǹkan tí máa ń fọ́ nǹkan. Ó fi £100 yẹn rà pátápátá. Ó dẹ̀ tó jọ sínú tray kan, ó gbé sí iwájú rẹ̀, ó wá jókòó, ó wá nẹsẹ̀ síbẹ̀, ó wá sọ pé yes, èmi náà ni bàbá mi fún ní £100 yìí, èmi náà ti fi rajà báyìí, tẹ́mi bá ti ta ọjà ìtàn màá jèrè £100 míì. Ó ti di 100 méjì o. Tí n bá ti màá tún fi rajà bẹ́ẹ̀, màá tún tà á, ó ti di 100 o. Màá tún fi 100 rajà, màá tún tà á, ó di 100 o. Tí n bá ti fi 100 rà á, ó ti lọ mílíọ̀nù o. Kì í ṣe owó kékeré mọ́. Mi ìdẹ̀ ní dọ́wọ́ dúró, màá tún mọ́ rajà, màá tún mọ́ tà á. Millions á di millions, lẹ́yìn millions á di billions. Mo ti dolówó ńlá. Ó wá wònú ara rẹ̀ pé èmi á lówó jọ bàálù gan lọ. Tí n bá lówó, mo ti lówó ju ọba tí n bẹ nílùú, ọba máa respect mi. Màá wá wo wájú màá wẹ̀yìn, ó yẹ kí n fẹ́ yàwó. Ta ni mo lè fẹ́ báyìí? Ọmọ ọba ni mo gbọ́dọ̀ fẹ́. Màá wá lọ fẹ́ ọmọ ọba, èmi mo kú lówó jù nínú gbogbo ìlú. Ó ronú ara rẹ̀ bẹ́ẹ̀. Ó lè lò lówó jù náà. Èmi ó fẹ́ ọmọ ọba, wá fẹ́ ọmọ ọba, ọba náà dẹ̀ fi fún gbẹ́ kó lówó. Ní ọba wo, a ní yes, èmi mo lówó mo dẹ̀ fẹ́ ọmọ ọba. Ní ọjọ́ kan, ọmọ ọba ṣẹ̀ mí. Màá wá rò nínú ara mi pé ọmọ pé mo lówó ni. Bí bàbá rẹ̀ ti ẹ̀jọba, mo lówó. Màá wá sọ pé ọba, ọmọ rẹ̀ ṣẹ̀ mí, ọba wà bẹ́ẹ̀ mi ní sùúrù jọ. Olówó ayé ní sùúrù, ó ti lówó jù. Ọmọ rẹ̀ náà wà inú wa ní mọ́gbọ́ o. Ìgbà bá dé, ọmọ rẹ̀ náà wà bá mi, á wá dì mí lẹ́sẹ̀ mú. A ní arákùnrin ọkọ mi, ò ní sùúrù ní òtí ẹ̀rọ tí bàbá mi ní ọba tó ń bẹ̀ ọ́ dákunjọ lórí orí mi, mọ́ bínú. Inú mi ó wá dùn. Ṣùgbọ́n òun ní fẹ́ fi hàn pé inú mi dùn. Màá wá sọ pé màá wá ní mo fẹ́ fi hàn bí mo ṣe lówó tó. Màá wá ń bò ti dì mí lẹ́sẹ̀ mú. Ó dì mí lẹ́sẹ̀ mú. Mo wá ta ẹsẹ̀ sí mọ́tò, mo táǹpà sọ́hùn, bárẹ̀ dà sọ́hùn. Torí pé mo lówó jù. Ó ti gbàgbé ibi tó jókòó sí, ó ti gbàgbé ara ẹ̀. Ọkàn ta gbogbo ohun tó fowó tó £100 rà. Ó bá táǹpà wáì àfi wò gbogbo ẹ̀. Ìṣẹ́jú kan gbogbo ẹ̀rú. Orun wọ́n ojú ẹ̀ láwàá. Ọmọ pé òun ò tí ì lọ síbi kankan. Òun ò tí ì ṣe nǹkan kan. Òun ò tí ì jẹ́ nǹkan kan. Ẹnikẹ́ni tó bá gbé ara ẹ̀ ga, Ọlọ́run á rẹ̀ sílẹ̀. Ọba rẹ̀ ní pẹ́yìn. Ọba rẹ̀ ní nothing. Nígbà náà ló wò pé ọ̀kẹ́rẹ́ gorí ìrókò. Ojú ọdẹ dá. Ọwọ́ àbá rẹ̀ kò dòrò. Nítorí náà, ẹ̀yin ènìyàn mi, ẹ ṣọ́ra fún ìgbéraga. Ìgbéraga ní ṣáájú ìparun. Agbára
láti mọ́ rora ẹni ju bó ṣe yẹ lọ olúwa yóò fún wọ àti fún èmi ní orúkọ Jésù Kristi olúwa àti olùgbàlà wa àmín. arákùnrin arábìnrin ohun tó ṣẹlẹ̀ lábẹ́ ọ̀run ni mò ń sọ fún yín o ọkùnrin kan wà